Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin tí wọ́n ń pè ní Baba Láwórì yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí o, ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Nǹkan kan ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí ní báyìí báyìí. Nígbà yẹn ni mo máa ń sọ wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa àti àwọn òṣèrébìnrin wa. Ká gbìyànjú láti máa gbàdúrà fún wọn o. Lóòótọ́ ó ti ṣe díẹ̀ tí a rí Baba Láwórì nínú fíìmù Yorùbá gbẹ̀yìn, ṣùgbọ́n bàbá náà ó ṣì ń exist o. Lágbo òṣèré la wà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Baba Láwórì ó ti ní injury kan lórí o, tí àwọn èèyàn ò sì mọ nǹkan tí ó fa injury náà, ṣùgbọ́n bí ìròyìn ṣe tẹ̀ wá lọ́wọ́ lénìí, wọ́n jẹ́ ká mọ̀ wípé Koko Zaria òun ló fọ́ bàbá náà lórí o. Bàbá náà fẹ̀nù sí i, ó ní wípé ó ní nígbà tí òun ṣe MC lọ ní ìfẹ́ǹtì kan níbi tí Koko Zaria náà òun náà wà níbẹ̀. Ó nígbà tí òun kí gbogbo èèyàn tán, ẹ ṣáà mọ̀ bí àwọn MC bí wọ́n ṣe máa ń ṣe. Ó náà kí gbogbo èèyàn tán, òun ò ṣàkíyèsí Koko Zaria. Níbẹ̀ ni èèyàn kan ti wá pé òun wípé èèyàn kan ń pè òun pé Koko Zaria pé ó ń pè òun o. Ó náà wá lọ síbẹ̀. Nígbà náà ni Koko Zaria wá sọ fún un wípé ṣé kò rí òun ní orí ìjókòó ni tí ò wá lè kí òun. Ó wá ní pé Baba Láwórì ó náà sọ wípé kí ó má bínú pé òun á lọ kí i nísìnyí. Bí ó ní bí òun ṣe padà sẹ́yìn tí òun fẹ́ máa lọ báyìí ni ọmọ kan lára àwọn ọmọ Koko Zaria bí ó ṣe fọ́ ìgò mọ́ òun lórí nìyẹn o. Ó ní ìgò náà ó tú pẹrẹpẹrẹ. Ó ní níbẹ̀ náà ni òun ti wà unconscious tí òun mọ nǹkan tí òun ṣe mọ́ o. Ẹ ṣáà rí bí wọ́n ṣe lẹ plaster mọ́ Baba Láwórì ní orí. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbàdúrà fún àwọn actress wa àti àwọn actors wa ní gbogbo ìgbà. Ǹjẹ́ ẹ rò wípé nǹkan tí Koko Zaria, ǹjẹ́ ẹ rò pé nǹkan tó ṣe, ǹjẹ́ ẹ rò pé ó dáa? Ẹ ṣáà mọ̀ Koko Zaria òun náà ń ṣe fíìmù Yorùbá. Ǹjẹ́ ẹ rò pé nǹkan tó ṣe sí Baba Láwórì ṣé ó dáa tó? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire ó dìgbà.